ọmọ mọ̀rámọ̀ ọ̀ngọ̀rìngọ̀rìn èmi Mr. Fuji àsìkò yìí. mo láwọn kan fi kọ́ra nítorí ọ̀run àpáàdì èmi máa ń fọyẹ́ kọ́ra nítorí àlìjọ́nà bọ́yá bá pọ̀jù mo máa ń lo bìlánkẹ́ẹ̀tì àbí kí n lo túfẹ́ o toró mọ̀ gàgún lẹ́yìn jú wọ́n bẹ̀ láàlìjọ́nà gbogbo tó bá fẹ́ o tó bá ti rò ó lọ́kàn kí alẹ́sẹ̀kẹsẹ̀ náà máa kàn ẹ́ lára mi ò débẹ̀rí Kùránì lóròyìn Kùránì sóròyìn mú rí mo mọ̀ kí parọ́ ọ̀tún. àwọn ọmọ mọ̀rámọ̀ ọ̀ngọ̀rìngọ̀rìn abúlé ẹ̀gbálàwà tá a ti gbé ṣeré Ria Entertainment ló gbé wá débi aftermath lẹ́yìn gbogbo rògbòdìyàn kò dẹ̀ sí gbọ́mi tí omi ò tó mọ́ láàrin gbogbo ní Fuji pátápátá kò sí gbọ́mi sí omi ò tó mọ́ láàrin gbogbo ní Fuji pátápátá mo rí láti òkè ó tó fi délẹ̀ tí n bá ti sọ kò sí rògbòdìyàn mọ́ èmi Mr. Fuji ti sọ kò dẹ̀ sí mọ́ tọba orin ti sọ tí Saheed bá ti sọ Òṣùpá wípé kò sí rògbòdìyàn mọ́ Mr. Fuji ti sọ láàrin gbogbo olórin ọmọ mọ̀rámọ̀ ọ̀ngọ̀rìngọ̀rìn. ẹ ṣàtìrí gbẹ́nu gbogbo fans bínú gbogbo fans ṣe ń dùn bágbọ́lé Fuji ṣe ń tutù nìní olùfimọ̀ ara ẹ bá ń bí tí kọ́ mọ́ lùbọ́ Mr. Fuji ń bèrè àníyàn lọ mi ò ṣẹ̀yàn ẹnì kankan kò ṣe mímọ́. aftermath ẹ ṣàtìrí bínú gbogbo fans ṣe ń dùn bágbọ́lé Fuji ṣe ń tutù nìní olùfimọ̀ ara ẹ bá ń bí tí kọ́ mọ́ lùbọ́ Mr. Fuji ń bèrè wàláì mi ò ṣẹ̀yàn ẹnì kankan ò ṣe àṣẹrawọ́ mọ́ àti bára wa ṣe pọ̀ ọmọ mọ̀ráwá dúpẹ́ fọlọ́wọ́n bá ó ti fìfẹ́ sáàrin wa ọlọ́wọ́n bá má tún fèsì sáàrin wa mọ́ gbogbo ní Fuji pátápátá ọmọ mọ̀ráwá ọ̀ngọ̀rìngọ̀rìn torí inú bíbí èmi mi ò fi iṣẹ́ mi rán ẹ̀dọ̀ fùfú mi ò fọ̀rọ̀ mi lọ inú bíbí tó máa bí mi tí n ò fi sọ̀rọ̀ sọ tí n ò fi ṣìwàwù Ọlọ́run má gbé bá mi o because lóòótọ́ lọ́mọdé máa ń ṣe past tense kọ́ lọ má jẹ́ ká gbà tún sí èèyàn tún sí èèyàn ṣe ní. ọmọ mọ̀rámọ̀ ọ̀ngọ̀rìngọ̀rìn. adúpẹ́ fọlọ́run Àlàbí ọmọ Mádégún Ria Entertainment òun ló gbọ́ adé bí Alhaji Wasiu gangan Ria Entertainment ló gbé mi débi mo rí Ria Entertainment ṣáà ní mò ń kì olùgbàyè Wasiu ṣáà ní mò ń ké sí ọkọ̀ Yétúndé bàbá Ìyẹnà bàbá Míràtù tó bẹ nílùú Canada Wasiu small body big engine orúkọ lóore olùgbàyè Wasiu kọ́lọ́ má fi ẹ̀ṣẹ̀ ẹ̀sìn ayé kọ́lọ́ má fi ẹ̀ṣẹ̀ sí ọ̀run kọ́lọ́ gbé ẹlẹ́ẹ̀kẹ́ àwọn ẹ̀ṣẹ̀ àwọn níbí. Ria Entertainment gbogbo Nàìjíríà ni ó ti kọjá abúlé Ẹ̀gbá torí tí múrí ti ń pè Òṣùpá ti ń pè Pàṣọ ti ń pè Wasiu Àyìndé ti ń pè ó ti di international àǹkárí ayé Ria Entertainment gangan lónìí. Ria Entertainment ṣáà ni mò ń kí mò ń bọ̀ Ria instrumental director ṣáà ni mò ń kí olùgbàyè Wasiu ṣáà ni mò ń ké sí ọkọ̀ Yétúndé bàbá Ìyẹnà bàbá Míràtù tó bẹ nílùú Canada Wasiu small body big engine orúkọ lóore olùgbàyè Wasiu kọ́lọ́ má fi ẹ̀ṣẹ̀ ẹ̀sìn ayé kọ́lọ́ má fi ẹ̀ṣẹ̀ ẹ̀sìn ọ̀run ṣàmì kọ́lọ́ gbé ẹlẹ́ẹ̀kẹ́ àwọn gbogbo àwọn ẹni bí. ọmọ mọ̀rámọ̀ ọ̀ngọ̀rìn. torí wípé gbogbo ẹranko ló mẹ́kùn gbogbo ẹranko ló. omi gbòòrò.
gbogbo ẹranko ló mẹ́kun gbogbo ẹranko ló mẹ́kun ẹranko mélòó lẹ́kun mọ̀ lẹ́kun mọ̀ nínú igbó àwọn ẹranko ló mẹ́kun gbogbo ẹranko ló mẹ́kun. mo ní gbogbo ẹranko ló mẹ́kun gbogbo ẹranko ló mẹ́kun. àmì gbogbo ẹranko ló mẹ́kun gbogbo ẹranko ló mẹ́kun ẹranko mélòó lẹ́kun mọ̀ nínú igbó àwọn ẹranko ló mẹ́kun gbogbo ẹranko ló mẹ́kun gbogbo ẹranko ló mẹ́kun mo rí gbogbo ẹranko ló mẹ́kun gbogbo ẹranko ló mẹ́kun ẹranko mélòó lẹ́kun mọ̀ nínú igbó àwọn ẹranko ló mẹ́kun. torí gbogbo ẹranko tó mẹ́kun wọn kì í fojú dẹkun. àwọn ẹranko tó mẹ́kun wọn kì í fojú dẹkun tí wọ́n bá ti búrò ẹkùn ṣe ni wọ́n pa lọ́lọ́ torí pé wọ́n mẹ́kun gbogbo ẹranko ló mẹ́kun gbogbo ẹranko wàláì gbogbo ẹranko ló mẹ́kun gbogbo ẹranko ló mẹ́kun ẹranko mélòó lẹ́kun mọ̀ nínú igbó àwọn ẹranko gbogbo àwọn ẹranko ló mẹ́kun. àwọn ọmọ rẹ mọ kọrin. àti ti dé bá a ṣe dé mo rí sọ́nà lérè lábúlé gbalawa iyo lábúlé gba bẹ́ẹ̀ láti gbé ṣeré lọ Ria Entertainment òun lòdì lẹ́yìn sílẹ̀. Ria Entertainment lòdì lẹ́yìn sílẹ̀ Alhaji Wasiu Ria máa jọkọ̀ Yétúndé ẹ̀jẹ̀ Mr. Fuji ìmúrí lọ́nà kan bínú yín máa ní ẹ̀kọ́ pé kò yí má dùn Ria. Ria Entertainment ká tó máa ṣe ń gbogbo gẹ́gẹ́ bí ìṣe wa ká kọ́ fún gbogbo ká fi lọ́lọ́wọ́ bá lọ́wọ́ jàjí ọba bàbá. afáànà ló mẹ́ta ọlọ́wọ́ bá rí. afáànà ló mẹ́ta ọlọ́wọ́ bá rí. ọba Tààlà ọba tí ológun ọlọ́run lábàágan kò bímọ ẹnìkan ò bí ọlọ́run tí ò nílùú gbogbo olú lónìí jàjí ọba ọ̀rọ̀ mi lọ́wọ́ rẹ lẹ́nu lọ. bọ́lá wọn bá ṣe wá tóbi tó Mauritania aláwọ̀ kúkúrú ọ̀pọ̀ èèyàn sáni kàbẹ̀rù èmi Mauritania bó ṣe bá yan ayọ̀máyé ló ṣe bá o ayé Nelson Mandela mo ṣe bá fọmọdé ayé mo ṣe bá fàgbà múrí mo ṣe bá fọmìnira ayé mo ṣe bá fọkùnrin ọmọ alábí mo tún ṣe bá àbàbí ìlànà ẹyẹ ẹyẹ tó fò lókè ẹyẹ tó rí nílẹ̀ ẹyẹ tó fò lówó ọ̀gànjọ́ tó fò lọ́sàn kọrí èmi Mauritania ló ń ṣe bá gbogbo wọn.
èmi náà rèé olúwa lèmi náà rèé olúwa làlẹ́mi náà rèé ọlọ́run lèmi náà rèé olúwa èmi rúpẹ́ lásán tó ṣe lẹ́nìyàn èmi rúpẹ́ lásán tó ṣe lógo mi ò jọra mi lójú mo fọpẹ́ fún ọ mi ò jọra mi lójú mo wá rí ilẹ̀ èmi náà rèé olúwa èmi náà rèé olúwa bàbá èmi náà rèé ọlọ́wọ́n ọba àlẹ́mi náà rèé olúwa èmi náà rèé olúwa èmi rúpẹ́ lásán tó ṣe lẹ́nìyàn mú rí èmi rúpẹ́ lásán tó ṣe lógo mi ò jọra mi lójú mo fọpẹ́ fún ọ mi ò gbọ́ra mi lójú mo bára ilẹ̀ lèmi náà rèé olúwa. lájà kì í bímọ kó bíbí kọjá ò gbọ́dọ̀ bímọ kó bíbí pa ò gbọ́dọ̀ ra gbàrà ẹ̀yẹ níbi tẹ́bi ẹ pápá ọmọ Àlàbí ọmọ Mádégún láò gbọ́dọ̀ ra gbàrà ẹ̀yẹ níbi tẹ́bi ẹ gbé pààyè ẹ̀yìn lẹ́yìn lẹ́rọ̀ kó ń fìrù sí ẹ̀yìn lẹ́yìn lẹ́rọ̀ kó ń fìrù sí lẹ́yìn lólobóso lẹ́yìn kété lọ fún màsẹ̀ o lẹ́yìn kété lọ fún màsẹ̀ a kì í dìtẹ̀ ẹranko kínkín la kì í ṣọ̀tẹ̀ ẹranko kínkín la kì í fi kótó pa lábàáhùn láì ò gbọ́dọ̀ fi kótó pa lábàáhùn lẹ́yìn mo fojú ṣẹ́gun kòró mo fẹ̀yìn ṣẹ́gun mo fọ̀tún ṣẹ́gun mo fòsì ṣẹ́gun gbogbo ara ṣẹ́gun. Bí abẹ olójú tó pọ̀ lópe mi ti tọ́mọ̀ pọ̀ lópe mi ti tọ́mọ̀ sún. Mo rí tọ́da lópe mi ti tọ́mọ̀ pọ̀ lópe mi ti tọ́mọ̀ sún. Abẹ amáyé kẹyà tọ́mọ̀ pọ̀ kẹyà tọ́mọ̀ sún. Ẹ̀yin ìyá ayé kẹyà tọ́mọ̀ pọ̀ kẹyà tọ́mọ̀ sún kẹyà tọ́mọ̀ sún. Ju gbogbo ẹ lọ. A ti ṣe bọ́ lọ́hùn sáà tí ra wá ní. A ti ṣe báyìí gúnyángúnyán tó pọ̀ yangun tí òfin ti bàbá ṣẹ́ ó di dandan kó ní kókó. Àròmọ̀là tí òfin táwọn màmá ṣẹ́ àmọ̀là wọn rọ̀ ọbẹ̀ tẹ́ o. Mo rí tọ́ńbà ìyàn mi ò lè ní kókó. Wàláyé gbogbo àmọ̀là tí mo bá rò kò lè rọ̀. Nítorí pé igi lẹ́yìn ọgbà mi lọ́bọ̀ lọ́wọ́. Aláàjì Sẹ́rífì máa wò wọ́n àwọn ọlọ́tẹ̀ ọmọ Fọlábí máa wò wọ́n àwọn ọlọ́tẹ̀. Mo ti ṣe bọ́ lọ́hùn èmi ti ṣe bọ́ lọ́hùn sáàsì ramani. Mo ti ṣe báyìí gúnyángúnyán tó mọ̀ yangun tí òfin ti bàbá jẹ́ Ó di dandan kó ní kókó. àwọn Àròmọ̀là tí òfin táwọn bàbá jẹ́ àmàlà wọn rọ̀ ọbẹ̀ tẹ́. Fọlábí Mo rí tọ́ńbà ìyàn mi ò ní ní kókó. Gbogbo àmàlà tí mo bá rò kò lè rọ̀. nítorí pé Igi lẹ́yìn ọgbà mi lọ́bọ̀ lọ́wọ́. olùgbàyè Wàsíù máa wò wọ́n àwọn ọlọ́tẹ̀ ọmọ Yétúndé máa wò wọ́n àwọn ọlọ́tẹ̀. Lónìí mo rí lájọkẹ́ ayé lọ́lọ́hùn mo dúpẹ́ fọlọ́hùn mo ti kà mí mọ́ wọn fẹ́ láyé. Lájọkẹ́ ayé lọ́lọ́ àjọkẹ́ ayé lọ́lọ́hùn mo rí tọ́ndà lájọkẹ́ ayé lọ́lọ́hùn mo dúpẹ́ fọlọ́hùn mo ti kà mí mọ́ wọn fẹ́ láyé. Mo rí lẹ́mi nílé ayé mi ṣé mi tí mo ti kọ́ pé wípé mo máa lówó Olùgbàyè. Lẹ́mi nílé ayé mi ṣé mi tí mo ti kọ́ pé wípé mo máa lọ́lá sọ bẹ́ẹ̀
lẹ́mi nílé ayé mi ṣé mi tí mo ti kọ́ pé ìpè mo mọ̀ ní lárí olùgbàyè lẹ́mi nílé ayé mi gbogbo tó dà táwọn ẹgbẹ́ mi gbéṣe ni mo ti gbéṣe láàyè tí màá gbéṣe pẹ́pẹ́ Wàsíù lẹ́mi nílé ayé mi ṣé mi tí mo ti kọ́ pé ìpè mo bá ń pẹ́ láyé lẹ́yìn ọlọ́run bá ti bá lẹ́yìn tọ́lọ́run bá ti bá ṣe kò ní forú ẹ̀ jù gbogbo tó bá ti ń ṣe àsìkò ọ̀dọ́mọ́rọ́. kòyókòyó tó fi èèyàn ọ̀dọ̀dọ̀. lẹ́yìn ọlọ́run bá ti bá lẹ́yìn tọ́lọ́run bá ti bá ṣe kò ní forú ẹ̀ jù gbogbo tó bá ti ń ṣe àsìkò ọdún rẹ̀kẹ̀. Torí bọ́lọ́run bá ṣọ fọ́lẹ̀ àsìbọ́lẹ̀ paláró. èèyàn dandan ló jẹ́ olùgbàyè èèyàn dandan ní yá mọ́ èèyàn ọ̀dọ̀dọ̀. Ọlọ́run dáṣọ fọ́lẹ̀ tàtúbọ̀lẹ̀ paláró. Torí gbogbo ọlẹ̀ ṣáni ọlọ́run lónìí. Lẹ́mi nílẹ̀ ayé lẹ́nu ọlọ́run bá ti bá a ṣe kò ní forú ẹ̀ jù. Gbogbo tó bá ti ń ṣe àsìkò. Lóní funfun ṣá nínú mi bàbá Rábíbá àní funfun ṣá nínú mi bàbá Ikima lóní funfun ṣá nínú mi bàbá Mọ́rídíyà Àlàbí ìní ìbáṣe ṣì ní ìbáṣe tèmi ọ̀rẹ́ wá rí i pé funfun ṣá nínú mi Àlàbí Adébọ́lá ìní ìbáṣe ṣì ní ṣe bá ṣe tèmi ọ̀. Láyé pé funfun ṣá nínú mi, Àlàbí Adébọ́lá o. Alájí Wàsíù kí ẹ ìrìká ló gbé wà débi. Alájí Wàsíù ríya entertainment gangan ọkọ̀ Yétúndé ọ̀rẹ́ wa ìpùlẹ̀ Chinedu kọ̀ǹpútà lónìí. Lẹ́yìn ọlọ́run bá ti bá a lẹ́yìn tí ọlọ́run bá ti bá a ṣe kò ní forú ẹ̀ jù. Àsìkò ọ̀gúnrégé láti bẹ̀ lọ. Ẹ̀ṣà mi kọ́ lọ máa jàṣòde lọ kọ́ lọ jẹ́ kàrò. Kúkálẹ̀ alájí Ṣẹ́rífì ti wá ọmọ Ọ̀fọlábí forward ever backward never. Ẹ̀ṣà mi kọ́ lọ máa jàṣòde lọ kọ́ lọ jẹ́ kàrò lére. Torí pé òde àná òde rè òde ó dájú òde ọ̀la òde àwọn onímọ̀lódì pàdé táwa bá lọ sóde orin lójoojúmọ́ làwọn máa lóde lóde láti lè lọ. Ìyá entertainment ṣáàní mọ̀nkì olùgbàyè Wàsíù ṣáàní mọ̀nkẹ́sì ọkọ̀ Yétúndé bàbá ìyànà bàbá Míràtù tó bẹ nílùú Canada o. Wàsíù fọ́nbọ̀dì bí gẹ̀ǹjì ẹ ṣe bórúkọ lọ́rọ̀ olùgbàyè. Wàsíù kọ́lọ́ má fi ẹ̀ ṣe ẹ̀sìn ayé kọ́lọ́ má fi ẹ̀ ṣe ẹ̀sìn ọ̀run kọ́lọ́ gbé ẹ̀ léèké àwọn ṣe bí. Ria entertainment ṣáàní mọ̀nkì ria instrumental ṣáàní mọ̀nkẹ́sì ọkọ̀ Yétúndé bàbá ìyànà bàbá Míràtù tó bẹ nílùú Canada orúkọ lọ́rọ̀ olùgbàyè ẹni small body big engine. Wàsíù kọ́lọ́ má fi ẹ̀ ṣe ẹ̀sìn ayé ẹ̀sìn ọ̀run. Wàsíù kọ́lọ́ gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ àwọn ṣe bí. Olùgbàyè ló ń sọ wẹ́sẹ̀ olùgbàyè ló ń sọ ẹ lọ gbà. Bóyá torí olùgbàyè mo fàsìkò yìí ó náwó pàfọ́ lọ́wọ́ gbogbo lórí mò ń bọ̀ ẹ jẹ́ kí Wàsíù dáadáa lóní wípé ó ti yá àlàyé yìí dà o. Olùgbàyè olówó kọ́lé òṣìlẹ̀ ẹ̀mí wá ọ̀rẹ́ wá àlàyé ìṣọ́ Alájí Ṣẹ́rífì àlàyé yìí nice. Alájí Wàsíù olùgbàyè
ọkọ̀ Yétúndé bàbá Rihanatu mo kí ẹ bàbá mi rẹ ìyẹn ní Canada olùwàyè mo rà láyé mo kíra o. Sheriff olówó kọ́lé òṣìlẹ̀ ẹbí wa ara wa ọ̀rẹ́ wa àlàyé ìṣú ọ̀. mo rà láyé mo kíra o. èèyàn mú rí olórin o bíi kalẹ̀ Alhaji Sherifi Adéọlá ọ̀rẹ́ mi mo kíyẹ àrífowóṣe ẹ̀jẹ̀ mi gangan èèyàn mú rí olórin Alhaji Sherifi omi lọ́lọ́ ń dá ẹ̀ jù wọ́n lọ wọ́n ń bínú sọ́fẹ́ tún ẹ̀dá mi kò yé mi kọ́ wá wí. Alhaji Sherifi tí wọ́n ní Afọlábí àbòdì tolóbù ní tọ́lọ́sà. Adéọlá mi Sherifi o sọ́rí Afọlábí mi Sherifi sọ́rí Afọlábí mi Sherifi àrífowóṣe nítorí ìfowóṣe ni èmi mo fún lárífowóṣe mo kí Afọlábí mi Sherifi fàfọ ìwọ lónìí lọ́lọ́ ń dá ẹ̀ jù wọ́n lọ wọ́n ń bínú sọ́fẹ́ tún ẹ̀dá mi kò yé mi kọ́ wọ́n. Afọlábí mi Sherifi o Alhaji akùnmúra sílẹ̀ on 10 December wọ́n pe mú rí mi ò tán dá o lábúlé gbàtà wà yìí lọ́lọ́ ń dá ẹ̀ jù wọ́n lọ wọ́n ń bínú sọ́fẹ́ tún ẹ̀dá mi kò yé mi kọ́ wá wí. láti bẹ̀ lọ lóní pé mi làlábí. Òjòrógbó Alhaji Olúgbáyé Wàsíù ti wà níyàn bọ́yé tún lè ṣàmì forward never backward never. Bẹ́ẹ̀ni lọ gbàgbọ́, báradẹ̀ máa sún, múrí sàn pa ọ̀tálẹ́, ara máa sàn pa ọ̀tálẹ́. Wòmí, Alábí má rẹ̀ múrí tọ́nà tó ń wí. Èmi làlábí múrí tọ́nà tó ń sọ kiri. Alábí má rẹ̀ Mr. Fuji àsìkò yìí. Èmi làlábí Mr. Fuji bẹ̀tẹ̀ yìí. Ọ̀ṣì. Ó kàn bínú orí mọ̀ ní ẹ̀gbọ́n pé kò ní ìbádùn Alábí. Orí ìmọ̀ yàtọ̀ sáwọn olórin bó jẹ́ tó bá ti rówó tàbí tó bá ti rébè. Wà lánú lẹ́bi ìbò dáadáa. Ìlú wa máa gbọ́ wọn lọ́wọ́. Orin apáwọn lẹ́nu owó ìṣẹ̀tì. Wọ́n ti gbàgbé pé business me for pleasure. Kọ́kọ́ kọrin tó dà sẹ́ẹ̀tì. Olùbàdàn orin tó ti máa bá dẹnu ló máa jáwùn pé kò sóhun kóhun tí kò lè má ṣe lọ́wọ́. Àfi sílẹ̀ bá lọ tó bá mú rí. Olùbàyè èèyàn dàda. Ló jẹ́ èèyàn dàda. Ló jẹ́. Láti bẹ̀ lọ láwọn òdì lọ sí Ìbàdàn rẹ̀. Olùbàyè sọ fún wọn pé àwọn òdì lọ sí Ìbàdàn rẹ̀ yẹn ẹ̀yọ́ kó lọ gbẹ́lú wọn gbàjọ kòyó wọ́n rò bó ti tọ́ òfẹ́ yẹ lóko láéláé kò lè tó òfẹ́ yẹ lóko ẹ̀yẹ lọ sí Ìbàdàn rẹ̀ yẹn ni àwọn òdì lọ sí Ìbàdàn rẹ̀ yẹn ni irọ́ ni èdè ni kò tán fún oúnjẹ wọn ni. Orí wọn lọ́wọ́ gbọ́ra bọ̀ wá sí. Bàbá irọ́ ni kò tán fún oúnjẹ wọn ni o. Ó lọ máa bára bọ̀ wá sí. Olùbàyè sọ pé sọ wípé sọ páwọn ẹni mìíní ẹ̀yin ẹni mìíní tó bínú orí ẹ̀jẹ̀ lọ ṣọ́ra yín kí ló ń ṣe yìí o àmóríta yín ẹ̀yin ẹni mìíní tó bínú orí ẹ̀jẹ̀ lọ ṣọ́ra yín kí ló ń ṣe yìí o àmóríta yín. Alhaji Sheriff ló ní owó olówó tó fi jẹ ìdókè wo àrà sọ́mọ yín. Ẹ bá ranjú, ẹ̀dá tó ṣe yín. Taofiki sọ fún ọ pé láwọn enemy mi gbogbo enemies mi tó bínú orí ẹ̀jẹ̀ lọ ṣọ́ra yín kí ló ń ṣe yìí o àmóríta yín ẹ̀yin enemy mi tó bínú orí ẹ̀jẹ̀ lọ ṣọ́ra yín kí ló ń ṣe yìí o àmóríta yín. Olùbàyè ló ní sọ pé owó olówó tó fi jẹ ìdókè àrà sọ́mọ yín.
jẹ̀dí àtúnṣe yìí tẹ bá rọjú. sọ fún ọ pé kí ni má tàbọ̀ kí ni má tàbọ̀ kí ni àjọ ń taná tẹ́ni mórí mi wá o kí n fọ̀rọ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ lọ ṣọ́ra yín kí ló ṣe yìí o àbórí ta yín Gbogbo ẹ̀yin enemies mi ló bínú orí ẹ̀jẹ̀ lọ ṣọ́ra yín kí ló ṣe yìí o àbórí ta yín. Olùgbàyè ló ní sọ pé owó olówó dàbí jẹ́ ìgbò àrà sọ́fà yín jẹ̀dí àtúnṣe yìí. lónìí mú rí ria entertainment ṣáà ni monkey Olùgbàyè Wàsíù ṣáni mò ń pè sí ọkọ̀ Yétúndé bàbá Rihanna bàbá Amiratu tó bẹ̀ nínú Canada Wàsíù small body big engine yes orúkọ lọ́rọ̀ Olùgbàyè. ọlọ́run má jẹ́ òṣèṣin ayé Wàsíù ọlọ́run má jẹ́ òṣèṣin ọ̀run ṣàbí kọ́lọ́ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ àwọn ṣe bí àwọn ẹni bí gbogbo. Olùgbàyè Olùgbàyè ló ń sọ Olùgbàyè Olùgbàyè ló ń sọ. Ẹ lọ gbà wo irinṣẹ́ tó dání. Instrumental director Lalachi Wàsíù Olùgbàyè ọkọ̀ Yétúndé ẹ̀jẹ̀ Mr. Fuji Mori ẹ̀jẹ̀ ọba orin ẹ̀jẹ̀ Saheed Òṣùpá ẹ̀jẹ̀ tọba orin bá ń tọ́jú Tọ́pẹ́ Nọ́tíkà bá ń tọ́jú Bíọ́dún Performer tó ń kọ Fuji dáadáa bá ń tọ́jú gbogbo ní Fuji pátápátá èmi Mr. Fuji kí gbogbo wọn Irinṣẹ́ tó dání. èmi Mr. Fuji kí gbogbo wọn Mori tọ́dà lòun kí wọn Olùgbàyè bá ń tọ́jú Àfọlábí jọ̀wọ́ mo ń gbọ́ Ṣẹ́rífì tipẹ́tipẹ́ ẹjọ́ Mori tọ́dà lónìí lónìí pé aláàánú kan lójú gba aláàánú lọ bàbá wa rán sí mi o aláàánú kan lójú gba aláàánú lọ bàbá wa rán sí mi. Olùgbàyè Olùgbàyè ló ń sọ lábúlé ẹ̀gbá irinṣẹ́ tó dání. aláàánú kan orí aláàánú kan lójú gba aláàánú lọ bàbá wa rán sí mi o aláàánú kan lójú gba aláàánú lọ bàbá wa rán sí mi. kíkú má pa láàánú mi kárùn má ṣaláàánú mi aláàánú mi má rí ṣe sí aláàánú kan lójú gba aláàánú lọ bàbá wa rán sí mi. Kílẹ̀ wí Olùgbàyè Olùgbàyè ló ń sọ lábúlé ẹ̀gbá irinṣẹ́ tó dání. Ẹ lọ bẹ̀ ẹ lọ gbà. mo ní paláàánú kan Wàsíù aláàánú kan lójú gba aláàánú lọ bàbá wa rán sí mi o aláàánú kan lójú gba aláàánú lọ bàbá wa rán sí mi. ó yá ìwọ lẹni náà. Àlájí Ṣẹ́rífì fi wò sùn. Olùgbàyè Wàsíù ìwọ lẹni náà ẹni tó ń sọ Olùgbàyè ìwọ lẹni náà Olùgbàyè ìwọ lẹni náà ẹni tó ń sọ Wàsíù Olùgbàyè wò mí ayé sọ pé ó nice wojú mi Olùgbàyè ló sọ bẹ́ẹ̀ ayé sọ pé ó sure Wàsíù wo ayé sọ pé ó twitch Olùgbàyè ìwọ lẹni náà ẹni tó ń sọ ìwọ Afọlábí ọ̀rẹ́ mi ìwọ lẹni náà ẹni tó ń sọ Olùgbàyè bá ń tọ́jú Afọlábí Ṣẹ́rífì babaláyé àríwòfowóṣe tó fowóṣe tó dáa Afọlábí Ṣẹ́rífì àwòtò Olùgbàyè mo ní mú rí ria entertainment ṣáàní mò ń kì. Olùgbàyè Wàsíù ṣáàní mò ń pè sí ọkọ̀ Yétúndé bàbá Amiratu tó ń bẹ nílùú Canada. Wàsíù small body big engine ṣe bórúkọ lọ́rùn Olùgbàyè Wàsíù kọ́lọ́ má fi ẹ̀ ṣe ẹ̀sìn ayé ṣàmì kọ́lọ́ má fi ẹ̀ ṣe ẹ̀sìn ọ̀run Wàsíù kọ́lọ́ gbé ẹlẹ́kẹ̀ẹ́ àwọn ṣe bí. Olùgbàyè ló ń sọ Olùgbàyè ló ń sọ lábúlé ẹ̀gbá ọmọ Afọlábí tó dání. Ẹ lọ bẹ̀ ẹ lọ gbà. láti bẹ̀ lọ Ṣẹ́rífì nìyí ló sọ wípé
lọ́lọ́ ló fà níyàn ẹ̀ ló fà níyàn ẹ̀ o ló fà níyàn ẹ̀ gbàdúrà. Inú gbàyè olùgbàyè lọ sọ lábúlé ẹgbà irinṣẹ́ tó dání kẹlọbẹ kẹlọgbà. Afọlábí lọ́lọ́ ló fà níyàn ẹ̀ ló fà níyàn ẹ̀ o ló fà níyàn ẹ̀ gbàdúrà. Ṣàrífì sórí pé yóò gbẹ̀rí ẹ̀jẹ̀ ọlọ́wọ́ bá gbẹ̀rí ẹ̀jẹ̀ òṣòwò ló fi fà níyàn ẹ̀ gbàdúrà. Afọlábí Ṣàmí wòmí gbogbo bí tòrò kore sí jẹ́ orílẹ̀ níbi ọlọ́wọ́ bá ibi tí ó tún roko. Afọlábí Ṣàrífì jẹ́ orílẹ̀ níbẹ̀ kò Ṣàmí ìrẹ̀lókun kò máa tọ̀ Ṣàrífì ìrẹ̀lọ́sà kò máa tọ̀ ìwà ẹ̀dìyẹ onífẹ̀ẹ́nu túlẹ̀. Afọlábí o kẹ́dìyẹ máa kọ̀ọ̀kan Ṣàrífì gbogbo tó bá bẹ̀rẹ̀ kọ́ lọ jẹ́ kó tẹ̀ títí láyé. Ọmọ Yétúndé olùgbàyè olùgbàyè lọ sọ lábúlé ẹgbà irinṣẹ́ tó dání. Afọlábí ẹ̀jẹ̀ múrí tọ́dà lọ́mọ Afọlábí lóní gbogbo ẹranko ló mẹ́kún gbogbo ẹranko. Iye mọ́jà gbàdúgbọ́sà gómìnà fún iye mọ́jà dé. Afọlábí mi Ṣàrífì o Afọlábí mi Ṣàrífì àrí fowó ṣe tó fowó ṣe tó dáa ẹranko mélòó lẹ́kùn mọ̀ nínú yìí àwọn ẹranko ló Kọ̀mpútà ọkọ̀ Fọláṣadé gbogbo ẹranko ló mẹ́kún. gbogbo ẹranko ló mẹ́kún ẹranko mélòó lẹ́kùn mọ̀ nínú igbó gbogbo ẹranko ló mẹ́kún. Apàṣẹ Ṣàrífì ọkọ̀ Fọláṣadé mi o mo kíyọ o mo sì tuntun ọ̀kí. Gbọ́mọ́ Afọlábí apàṣẹ Ṣàrífì ọkọ̀ Fọláṣadé mi o bàbá tí wá sí láti ẹ̀jẹ̀ múrí olórin ṣóun ṣàlà Fọlábí ló mẹ́kún gbogbo látàlú kòkó gbogbo ẹranko ló mẹ́kún ẹranko mélòó lẹ́kùn mọ̀ nínú igbó àwọn ẹranko ló mẹ́kún. Afọlábí ó ti pẹ́ gan látàjẹkúnlẹ̀ láti kékeré òun láti jọ ń ṣe bọ̀ adúpẹ́ fọlọ́run ọba ẹ̀jẹ̀ dá láàgì ìwúrí torí láyé dáhùn láyé competition. Láyé bàbá làkẹ́ Àlàkẹ́ là kọ́kọ́ bàbá làkẹ́ àpò lórí méjì papọ̀ figagbága kọ́lé mọ̀gá. Kẹ má kọrin olórin kẹ má lù lónílù mọ́ àgbọ̀dọ̀ tó kọjá àwọn ọ̀yà ẹnikẹ́ni tó bá wá gbà wọ́n ta. Ọlọ́jì bàbá Nuru this is one bàbá Nuru for whatever bàbá Ó ṣe Àfọlábí ẹ̀jẹ̀ múrí tọ́dà lónìí láti bẹ̀ lọ ẹ̀ṣàmí kọ́lọ̀ májò ṣòde lọ kọ́lọ̀ jẹ́ kóró dúró. Bàbá mi Nuru ó wá ó bẹ̀rẹ̀. Afọlábí ṣàmí kọ́lọ̀ májò ṣòde lọ kọ́lọ̀ jẹ́ kóró dúró. Afọlábí torí pé òde ọ̀dọ́ Ẹlẹ́wà òdèrè. òde Bàbá Agége òdèrè. àṣọ òde ọ̀la òde àwọn onígbó lóde pàdé láwọn bá lọ sóde orí lójoojúmọ́ làwọn ò máa lòdòdòdòdò. Afọlábí ẹ̀jẹ̀ múrí tọ́nà Afọlábí Ṣàrífì ṣàmà wo wọ́n ti yẹ Ṣé torí kò jù wọ́n lọ? ló ń fa wàhálà yẹn wọ́n jẹ́ kóró ní kò sórí ẹ̀wọ̀n ń bẹ̀ mọ́ Bòbí ẹlẹ́wà ẹlẹ́dàá ni wọ́n gan jìnnà sí. Afọlábí Ṣàrífì ṣàmà wo wọ́n. Ṣé torí kò jù wọ́n lọ ló ń fa wàhálà yẹn? wọ́n jẹ́ kóró ní kò sórí ẹ̀wọ̀n ń bẹ̀ mọ́ ẹlẹ́dàá ni wọ́n gan jìnnà sí. Múrí tọ́dà Àlàbí láti bẹ̀ lọ ẹ máa wojú ṣèké ṣáájò mọ́ ṣèké ṣáájò mọ́ ṣèké ṣáájò o ṣèké balẹ̀jẹ́ ṣèké dalérú ṣèké túlẹ̀ká ṣèké gbàgbúlà o olùgbàyè bóyá tìbálà kábì káólà akábì káó tìbálà kábì káólà bóyá taka ẹ sí mọ́lẹ̀ mo ní kó taka òṣì dànù olùgbàyè kó taka òṣì tó bá lọ taka sórí kó má lọ dàbí ọmọ bá ní kó ṣàmì lọ́jọ́ sí bọ́lọ̀hún kò ní ṣàmì ó padà ṣe gbà mí akábì káólà akábì kúrò ló ẹsẹ̀ lẹ́lùbọ̀
ó yá ajá òrẹ́ káóbì ajá lọ́ta lórí eruku jáńjà ajá hàn síbi kan màfọ́ oṣé màfọ́ oṣé o màfọ́ àkekèé ó yá oṣé o ọmọ báńkẹ́ o ó yá fílẹ̀ bẹ́ẹ̀ kójó wà bẹ́ẹ̀ ẹ̀sìn kó má lọ bẹ́ẹ̀ àpìà oṣì léwu lo òkú ojú lọ́nà rẹ́kọ́dù tó ń bọ̀ lọ́nà abọ́jà abàjẹ́ lágbára ọlọ́run ṣékéṣá táwọn ojú ṣékéṣá àjò ṣékéṣá àjò ṣéèkì balẹ̀jẹ́ ṣéèkì ìdálẹ́rú ṣéèkì ìsúlẹ̀ká ṣéèkì ìbàkúláwo. Wẹ́gẹ́ náà èlùbọ̀. lóní múrí kórìn wádùn gbọ́ ìlú wádùn jò. Torí pé bórí ṣe ń lọ òun nínú tún tẹ̀lé àgbàsílẹ̀fù ṣàní ọ̀rọ̀ ìmúrí nínú onífújì tọ́bọ̀ náà ń gbà fún lọ́wọ́ títí tí wọ́n wọ́n láì dáná orí tọ́nà òkèèrè rárá. olùgbàyè Wàsíù kó máa gbà yìí lójoojúmọ́ ló máa ń ṣe pàpàǹbarì. Bọ̀bọ̀ Agége kó máa gbà yìí. múrí lórí wádùn gbọ́ ìlú wádùn jò. Bọ̀bọ̀ mi rúrù. bórí ṣe ń lọ òun nínú tún tẹ̀lé àgbàsílẹ̀fù ṣàní ọ̀rọ̀ ìmúrí nínú onífújì tọ́bọ̀ náà ń gbà fún lọ́wọ́ títí Wọ́n láì dáná ìmúrí tọ̀nà òkèèrè. Olùgbàyè kó máa gbà yìí ojoojúmọ́ ló máa ń ṣe pàpàǹbarì. ẹjọ ẹ bá wo ti bọ́dì ẹ bá wo ti station yìí ọjọ́ ń bẹ lórí bíi ti kàlẹ́ndà aláfọwọ́yí. AY kíkéré lábẹ́rẹ́ kéré kíṣẹ́ mi nìfẹ́ dìyẹ ẹ pàpà màlúù láìmú ọ̀bẹ dání ìkòkò níyàdá kó tó fẹ́ gùn ọ̀kẹ́rẹ́ ó jura wọn lọ sọ́mọ́ àtìlẹ́ ní. Bùnmi ẹlẹ́wà kó máa gbà yìí. Èèyàn Bàbọ́nùrù kó máa gbà yìí. olùwàyè lórí ẹ bá wo ti bọ́dì ẹ bá wo ti station yìí ọjọ́ ń bẹ lórí bíi ti kàlẹ́ndà aláfọwọ́yí. Ẹ̀lùkùn sádò kíkéré lábẹ́rẹ́ kéré kíṣẹ́ mi nìfẹ́ dìyẹ ẹ̀gbọ́n kan màlúù láìmú ọ̀bẹ dání ìkòkò níyàdá kó tó fẹ́ gùn ọ̀kẹ́rẹ́. ó jura wọn lọ sọ́mọ́ àtìlẹ́ ní. Àjànàkú tèmi gọ́dà. Bájò bí ọdún pàfọ́mà bájò pàfọ́ máa ń tọ́jú small doctor dáadáa. Pàfọ́mà bí ọdún àkọlà fọmọ olórin àkọlówó lọ́wọ́ àkọṣe oríire. Mo kí ẹ bí ọdún pàfọ́mà bí ọdún pàfọ́mà bí ọdún pàfọ́mà. Nùrù dídì pàfọ́màsì wà ní Òkú Agége. Ẹ̀gbọ́n ti small doctor lè rí yẹn. Point of correction. Alówó lè pàfọ́mà alówó lè pàfọ́mà alówó lè pàfọ́mà. Ẹ̀gbọ́n sport doctor gbogbo Agége pátápátá kárí ayé nìyẹn òṣàgége nìkan òun àkárí ayé máa jó pa fọ́mà máa jó dùn sí ní dáadáa. lọ́nà kan bínú orí màá ní ẹ̀gbọ́n pé kò ní má dùn wọn lọ láti rẹ̀ lọ. lóní pé mi làlábí. Òjòrógbó lè bá mi mọ̀ sùúrù kú kalẹ̀ o. Èèyàn ìwà Chinedu kọ̀mpútà sùn mọ́ mi. olórí ọ̀dọ́ pé mi náà gbàgbá ó yá para dẹ̀ máa sún sọ pa ọ̀tá lé ara máa sún pa ọ̀tá ọ̀dẹ omi Alábí má rè múrí tọ́ra tó ń wí Ó ń pín èmi làlábí múrí tọ́ra tó ń sọ Alábí má rè Mr. Fuji àsìkò yìí èmi làlábí Mr. Fuji tọ́tẹ̀ yìí ọ̀ṣì wọ́n kàn bínú orí bá ní ẹ̀gbọ́n pé kò ní má dùn wọn. Unity máa jó kọrinkọrin ni máa jó Fullman lóní múrí ó yá Fullman Unity ilé aláyọ̀ láyọ̀ gbogbo wa Fullman Unity ilé aláyọ̀ láyọ̀ gbogbo wa. ó ní Fullman Unity ilé aláyọ̀ láyọ̀ gbogbo Fullman Unity ilé aláyọ̀ láyọ̀ gbogbo ara ní tiwa gbogbo onífújì nílọrin onífújì tọ̀yọ́ onífújì tẹ̀gbá onífújì ti Ìbàdàn onífújì tòǹdó onífújì ilẹ̀ Haúsá
tilẹ̀ Ìgbò onífújì tìkó ilé aláyọ̀ láyọ̀ ní tiwa fúnma unity ilé aláyọ̀ ní tiwa ti gbogbo wa. máa já tẹ́ni tí kà máa já tẹ́ni tí wọ́n. Orí bìjà forí, Adébọ́lá bìjà forí, wọ́n ní bọ̀ tẹ̀ sílẹ̀, kò wúlò, kó wá ṣẹ̀ṣẹ̀. Olórí ọ̀dọ́ máa jó olórí ọ̀dọ́ o olórí ọ̀dọ́ ẹ̀wà wo olórí ọ̀dọ́ ẹ̀jẹ̀ tó jí kó mọ́ fi on the 20 December èyí tó gbọ́ lọ́nà òun máa jó olórí ọ̀dọ́ on the 20 December ìyẹn ní pákó wọn pé mo rí tọ́dà làbí máa jó olórí ọ̀dọ́ lóní mú rí máa já tẹ́ni tí kà máa já tẹ́ni tí kà Orí o. bìjà forí, Adébọ́lá bìjà forí, ó ní bọ̀ tẹ̀ sílẹ̀, kò wúlò, kẹ́ wá ṣẹ̀ṣẹ̀. Ọlọ́run máa já tẹ́ni tí kà máa já tẹ́ni tí kà ìkà máa dàrú kú dàrú máa já tẹ́ni máa já tẹ́ni tí kà máa já tẹ́ni tí kà máa já tẹ́ni tí kà ìkà máa dàrú kú dàrú máa já tẹ́ni tí kà o. Wàsíù sórí múrí ìkà òkọ kílẹ̀ ṣú láìlà o olùbàyè sórí pé káwọn kan kílẹ̀ ṣú láìlà kó kọ́kọ́ sọ máa dòru ẹni agbójókun lé kò jẹ́ ní apá ṣàwárí pé ìmúníkà o ìmúníkà kò gbóòrùn wá ṣe bí múrí tọ́da ìkà ló ń gún ẹrú tó ṣe bẹ̀yìn pẹ̀ láṣẹ ní kẹ bá rọ́ka fún kàjẹ́ kíkà má jọ kàbọ̀ kíkà má jọ kàbọ̀ ká ni mo ṣe ń ké bò sí tí mo ń ké tọ̀tọ̀ ẹ̀wọ̀n mọ̀ ní àbọ̀ kọrin. sẹ́ni láyé yìí ilé ẹ̀kọ́ máa ní àìmọye ẹ̀kọ́ ni mo ti kọ́ níbẹ̀ o. tíọ́rì pẹ̀lú tíọ́rì yan home knowledge tó bí fún mi òkèrè bá sì ra òun bá ti ṣe bí ló mú mi dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi àwọn lọ́jọ́ kí n mọ̀ pé láyé yìí abẹ́gbẹ́ ni mú rí o wọ́n ní kí n ṣe àràpé o lè kó dọ̀jà kan sọ pé àwọn ọ̀tà fún ẹ tipa ó rájà tipa gan òde tán. nínú lọ́jọ́ tí mo rí ìyọnu àwọn òbí mi wọ́n ṣàdúrà fún mi lọ́jọ́ ọ̀hún mú rí wọ́n ní láàyè kan oníjomi ṣàrí wọ́n tún ní tọrùn kan oní ẹ̀yẹ náà bọ́lẹ̀ mi lẹ́sẹ̀ ò dàbí yìnyín èmi kan túbọ̀ ọmọ mo tọwọ́ bọ̀ náà iná náà tún tútù mọ́ mi lára mo tún táwọn òbí mi wò dáadáa ó dàbí pé mo ń wo ànábì àwọn ànábì ni. ìnàkọ́ mi ìtajà mọ̀ ú ìnàkọ́ mi ìtajà mọ̀ ú wá bí kọ́tìlì ìtajà tún làwọn bá ní ìbìjàmù mi ni kúrú mọ́mú sí wàhálà fún. ìnàkọ́ mi ìtajà mọ̀ ú wá bí kọ́tìlì ìtajà tún làwọn bá ní ìbìjàmù mi ni kúrú mọ́mú sí wàhálà fún. ìyẹn ni wọ́n bá mi jẹ́ abẹ́rí ni àwọn abínú ẹni wọ́n bá mi jẹ́ débọ́lá mo ń pa ní mo wá ronú pẹ̀lú ayé wo wá rè o. Màmá mi wá sọ fún mi pé gbọ́dọ̀ ró rárá. Màmá ní bó ṣe rè ayé máa sọ̀rọ̀ ẹ. Tó bá tún ṣe ká ayé máa sọ̀rọ̀ ẹ. Kò sí tó lè ṣe láyé ní ìfi sọ̀rọ̀ ẹ. Ṣùgbọ́n wọ́n ṣáàtì máa ṣe ìbàjẹ́. Kó wá máa wo báyé tìyà ṣe rí sí tàwọn tí wọ́n ń ṣe ìbàjẹ́. Orí sọ́dà làbí. Ìyẹn látúbọ̀tán àtúbọ̀tán. Àtúbọ̀tán máa ló jà jù lọ́la tó bá kù wá wá. Àtúbọ̀tán máa ló jà jù lọ́la tó bá kù wá. Lẹ́dá gbàgbé àtúbọ̀tán
ọmọ èèyàn gbàgbé àtúbọ̀tán àtúbọ̀súnlẹ̀ dálé. Mo fẹ́ dọ́gbọ́n mo fẹ́ dọ́gbọ́n mo fẹ́ dọ́gbọ́n mo fẹ́ dọ́gbọ́n kìràkìtà ẹ̀dá òkú dọ̀là kìrìkìtì ẹ̀dá ò máa dówó. Kálá múlùmọ́lá kò lè gbé mi dépò mọ́lá ẹlẹ́gẹ́dẹ́ kì í sọ tàgìrì múrí látúbọ̀ tó máa lọ jà jù lọ́la tó máa kú wá wá. Àtúbọ̀ tó múrí o àtúbọ̀ tó máa lọ jà jù lọ́la tó máa kú wá wá. Mo kọrin kọ́pa ọ̀gẹ̀dẹ̀ kírun lẹ́sẹ̀ odò ìpamọ́rí tọ́jà lọ́kọ́lé orí kò lè parun láyé kéré lójú náà sá ẹ̀ta lẹ́nu lájọkọ́ tàgbà máa ṣe pé ránṣẹ́ àwọn afáàsùn gbádùn ẹ̀ gidi gan yóò sì ti rú ẹ̀ lẹ́yìn tí bàríkú tán àmọ́ ti kú ìtàn ọgbọ́n fújì kankan mọ́ mórí. Orí tọ́jà Àlàbí lọ nínú rí. Àwọn kan fi iná kọ́ra nítorí ọ̀run àpáàdì. Èmi fọyẹ́ kọ́ra nítorí àlùjọ̀nà o. Bọ́yẹ́ bá pọ̀ jù mo máa ń lo bìlànkẹ́tì. Àbí kí n lo dúfẹ́ wo. Ọmọ gàgúnlẹ̀ ijú ń bẹ láàlùjọ̀nà o. Gbogbo tó bá fẹ́ o tó bá ti rò ó lọ́kàn. Kí á lẹ́sẹ̀kẹsẹ̀ náà máa kàn ẹ́ lára. Mi ò débẹ̀rì ìkúra ní lóròyìn. Kúra ní sọ̀rọ̀ ìmúrí mo mọ̀ kìtà rọ̀ o. Olùgbàyè lóní múrí àwọn kan finá kọ́ra nítorí ọ̀run àpáàdì èmi máa fọyẹ́ kọ́ra nítorí àlùjọ̀nà ọmọ agúnlẹ́yìn jú ń bẹ láàlùjọ̀nà gbogbo tó bá fẹ́ ò tó bá ti rò ó lọ́kàn kí a lẹ́sẹ̀kẹsẹ̀ náà máa kàn ẹ́ lára mi ò débẹ̀rí ìkúra ní lóròyìn kúra ní tóró ìmúrí mo mọ̀ kìtà rọ̀ Olùgbàyè ló ń sọ lábúdẹ́gbà irinṣẹ́ tó dání ẹlọ́wọ́ tẹ́lọ̀bẹ̀. Lóní múrí Olùgbàyè Wàsíù ria entertainment ria instrumental ṣáàní mò ń kì. Olùgbàyè Wàsíù ṣáàní mò ń ké sí. Ọkọ Yétúndé bàbá Ìyànà bàbá Amíràtù tó bẹ̀ nínú Canada o. Wàsíù Small body big engine. Orúkọ lọ́rọ̀ Olùgbàyè Wàsíù Kọ́lọ̀ má fi ẹ̀ṣẹ̀ ẹ̀sìn ayé. Ṣàmì kọ́lọ̀ má fi ẹ̀ṣẹ̀ ẹ̀sìn ọ̀run Wàsíù Kọ́lọ̀ gbé ẹlẹ́kẹ̀ àwọn aṣẹ́ bí gbogbo. Olùgbàyè ló ń sọ. Olùgbàyè ló ń sọ. Lábúdẹ́gbà irinṣẹ́ tó dání ẹlọ́bẹ̀ tẹ́lọ̀gbà. Ó ṣáàtì Olùgbàyè wọn fẹ́ nu ṣe ó ti rí alájí Wàsíù Olùgbàyè ẹjẹ mú rí tọ́ndà ní ọ̀gá ti ká níyù ọ̀gá ti gbẹ́sẹ̀ ká níyù lÓlùgbàyè bá ń tọ́jú Chinedu kọ̀ǹpútà dáadáa tipẹ́tipẹ́ ìmúlẹ̀ mú rí tọ́ndà lọ́mọ ìmúlẹ̀ Tàfíkì kòkòrò tipẹ́ lọ́nà kan bínú orí máa ní ẹ̀kọ́ pé kò ní má dùn wà lábí. Ó ṣe Olùgbàyè Múrí tọ́ndà Àlàbí adúpẹ́ fọlọ́hún special life láṣẹ lọ́wọ́ ria entertainment gbogbo adébí Olùgbàyè Wàsíù ara wa ni. Olùgbàyè ló ń sọ. Ọjọ́ ìfàsíkò kì í fi kí gbogbo àwọn onítẹ̀mí Múrí tọ́ndà lónìí wípé ẹni kò ní ṣàìṣẹ́ ẹni kò ní ṣàìṣẹ́ ẹni. Lóní ẹni kò ní ṣàìṣẹ́ ẹni kò ní ṣàìṣẹ́ àwọn tiwa kò ní ṣàìmáṣe tiwa ẹni kò ní ṣàìṣẹ́ ẹni àwọn tiwa kò ní ṣàìmáṣe tiwa ẹni kò ní ṣàìṣẹ́ ẹni lóní múrí o pàjọ Olùgbàyè tọ́jú Nurudeen Performer àkọlà fọmọ olórin àkọṣe oríire akọ́lá lùbáríkà pẹ́láyé
lórí pàfọ́mà yes àwọn àjọṣe show tó máa wà pa èmi Mr. Fuji ló ń jẹ lọ́nà kan bínú orí máa nẹ ẹ̀kọ́ pé kò ní má dùn wà lábí. kẹlọ bẹ kẹlọ gbà irinṣẹ́ tó dání. torí ọmọ Látúnjí ẹ̀jẹ̀ Mr. Fuji lónìí máa bá ń tọ́jú. ẹ̀ṣọ́ ọ̀rẹ́ wa èèyàn mú rí tọ́jà gbogbo èèyàn tó lórí ọ̀dọ̀ àwọn tí mú rí tọ́jà fàǹtọ̀ láti bẹ̀ lọ. àṣàmì kọ́lọ̀ má jà ṣòde lọ kọ́lọ̀ jẹ́ kàrò dèrò. kú kọ́lẹ̀ bọ̀bọ̀ mi lúrù tí wọ́n ní òkú àgbáyé kí bọ́dọ̀ sí èèmọ̀ pọ́ndọ́gbọ̀n. àṣàmì kọ́lọ̀ má jà ṣòde lọ kọ́lọ̀ jẹ́ kàrò dèrò. torí pé òde àná lórí àlùlà òdèrè òde mi òde ó dájú òde ọ̀la òde àwọn onímọ̀lódé pàdé táwa bá lọ sóde orin lójoojúmọ́ láwọn máa lóde lóde. èrì àná bísà owó ó present. ọmọ mọ́ràbọ̀ ọ̀hún kọrinkọrin mo yà lájà ológun lọ́ní mú rí. lásìkò sí mú ẹ̀yìn èèyàn mi. olùgbàyè ẹnìkan ò máa gbọ́dọ̀ nà ẹ́ because ọba ló jẹ́ ẹnìkan ò máa gbọ́dọ̀ nà. ó fi pamọ́ mọ́ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé olùgbàyè lásìkò sí mú ẹ̀yìn àsìkò sí mú ẹ̀yìn èèyàn mi. ó fi pamọ́ mọ́ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé bí ò wá ní kú mọ́ bí ò wá ní kú mọ́ mo rí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ó ní láti wá kẹ́lẹ́bẹ̀ o. olùgbàyè alájí wá sí ìwò yàtọ̀ ọkọ̀ Yétúndé òkàrẹ̀ ó máa ṣeun bàbá rí adẹ́tù yépa bàbá mìíràn tó bẹ ní kàdáàdà ọmọ mi ríà entertainment ṣàmù kìyẹ o ọlọ́run ọba kó bá mi dúró tìyẹ́ ríà lásìkò sí mú ẹ̀yìn èèyàn o ó fi pamọ́ mọ́ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ríà bí ò wá ní kú mọ́ bí ò wá ní kú mọ́ múrí mọ́ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ó ní láti wá kẹ́lẹ́bẹ̀ o wàhálà ìpọ́ ní láti wá kẹ́lẹ́bẹ̀ o ríà lóní ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ o Wasiu ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ o ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ o ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ o ọ̀rẹ́ irú ọ̀rẹ́ wo ni wọ́n ọ̀rẹ́ irú ọ̀rẹ́ wo ni wọ́n ọ̀rẹ́ sọ̀rọ̀ rẹ́rùn ni wọ́n àbọ̀rẹ́ dábẹ́ kájọ yẹn kọ́ ìdí ọ̀rẹ́ mi jòló ìdí ọ̀rẹ́ mi jàlá múrí ìdí ọ̀rẹ́ mi jòló jàlá ìdí ọ̀rẹ́ mi jàlá jòló ìdí ọ̀rẹ́ mi lèmi ọ́fíìsì ìdí ọ̀rẹ́ mi jàlá jòló ọmọ Mádégún efẹ́ dídí ìṣèfẹ́ dídí ìgbà pọ́njú là ń mọ̀ rẹ o ọ̀rẹ́ tá a bá ti mọ̀ ti pẹ́ ó sọ̀jọ̀ rẹ̀ tá a bá ṣẹ̀ṣẹ̀ mọ̀ lọ. ọmọ Mádégún efẹ́ dídí ìṣèfẹ́ dídí ìgbà pọ́njú là ń mọ̀ rẹ o ọ̀rẹ́ tá a bá ti mọ̀ ti pẹ́ sẹ́ ó sọ̀jọ̀ rẹ̀ tá a bá ṣẹ̀ṣẹ̀ mọ̀ lọ. Bàjọ́ Àkàndé mẹ́ta ọmọ gbogbo wa jégúnlẹ̀ lónìí tipẹ́tipẹ́ èèyàn Mr. Fuji lónìí mú rí lájọ káyé lọ́lọ́hún mo dúpẹ́ fọlọ́hún mo ti kà mí mọ́ wọn kẹ́ láyé. olùgbàyè Wasiu èèyàn olùgbàyè àtọ̀tọ̀. Wasiu mo dúpẹ́ fọlọ́hún mo ti kà ẹ̀ mọ́ wọn kẹ́ láyé. Lẹ́mi nílé ayé mi ṣébi tí mo ti kọ́ pé wípé mo máa lówó. Èmi nílé ayé mi ṣébi tí mo ti kọ́ pé wípé mo máa lọ́lá. Olùgbàyè ṣébi nílé ayé mi ṣébi tí mo ti kọ́ pé wípé mo máa níláárí. Olùgbàyè lóní gbogbo tó dáa táwọn ẹgbẹ́ ṣe ló ti gbé ṣe láàyè tó máa gbé ṣe pẹ́pẹ́. Wasiu lẹ́yìn ọlọ́run bá ti bá a Olùgbàyè lẹ́yìn ọ̀tọ́ ọlọ́run bá ti bá a ṣe kò ní dá fún ẹ̀jì
gbogbo tó bá ti ń ṣe a sì máa bú a sì máa dọ́gbọ́rọ́. olùgbàyè èèyàn àdàdà. Àkànní mo bọ̀ táfíkì jẹ́ kó lùgbàyè Wàsíù lẹ́yìn ọlọ́run bá ti bá ọkọ̀ Yétúndé lẹ́yìn ọ̀tá ọlọ́run bá ti bá a ṣe kò ní fòrò ẹ̀jì gbogbo tó bá ti ń ṣe a sì máa dán a sì máa gún régé olùgbàyè ṣe ọkọ̀ Yétúndé mo kí gbogbo tó bá ti ń ṣe a sì máa gún régé èèyàn múrí olóore bàbá mi bá tù gbogbo tó bá ti ń ṣe a sì máa dán bọ̀rọ̀. Májọ Àkànní Tàfíkì ìgbà Àkànní ẹ̀jẹ̀ Mr Fuji ìgbà Àkànní ẹ̀jẹ̀ Táyé bọ́gà Taofiki ọmọ òkè Ìbàdàn nílò olúyọ̀lé wa Taofiki ẹ̀jẹ̀ múrí tọ́dà lónìí. Ọ̀run làlà fọmọ tó jẹ sódà òkú lẹ́lẹ́jà àtà Àbújá ò sí fún un. Múríò ẹni ọ̀ká bá sàn tó nìyẹn ò bá kú. Àjẹpọ̀ nìyẹn lógun ejò nílé ni nígbà tọmọ dẹ́dé tó ló fẹ́ mẹ́kùn ló yẹ. Súrì bàbá ẹ̀ tó tiẹ̀ lédè gan kò ní gbàdúrà kó pàdé ẹkùn gbèlúgbò. Lónìí ọ̀run làlà fọmọ tó jẹ sódà òkú lẹ́lẹ́jà àtà Àbújá ò sí fún ẹni ọ̀ká bá sàn tó nìyẹn ò bá kú. Àjẹpọ̀ nìyẹn lógun ejò nílé ni nígbà tọmọ dẹ́dé tó ló fẹ́ mẹ́kùn ló yẹ. Múrí bàbá ẹ̀ tó tiẹ̀ légbé gan kò ní gbàdúrà kó pàdé ẹkùn gbèlúgbò. Olùgbàyè bá ń tọ́jú ọba orin àjọ bìgì dájọ́ òṣùpá láti lè lọ tọ́jú bìgì dájọ́ ìgbàdá ọba orin Alájì Sáìdì ní òṣùpá màjọ ọba ńlá ògùnlẹ̀ rìá rìá entertainment òní torí rìá ó yá sáré wo ìtọ́nà ògo olúwa ni ògo tí mo wí ìtàn débi pé Wàsíù já ìtọ̀nà tó tọ̀nà ọgbọ̀n òwálẹ̀ tó kò séèyàn tó máa lóhùn òmòṣù rìá tàbárẹ́ ni tó sọ̀pọ̀ òmòṣùpá ẹ̀yàn fi sílẹ̀ bóyá oníyàn ò jáde rìá àfàìmọ̀ bóyá dùn ó lè ló ń gbé bóyá máa yé lórí ẹ̀ṣọ́ tí rògo ràwọ̀. Abẹ́ni tá bá fi hàn lóde mẹ́rin yẹ fún wọn nínú ọ̀tá abẹ́ni tá bá fi hàn. Bàjọ́rìá ní entertainment wa ni. Èèyàn borí tọ́jà àtàyè fẹ́ Bàjọ́rìá lọ́mọkàn bínú orí máa ní ẹ̀kọ́ pé kò ní ìbádùn ìyá Bàjọ́rìá. Kọ́lá máa já múlẹ̀ tí ká máa já tẹ́lí tí ká o. Orí èèmọ̀ tẹ̀sílẹ̀ kò wúlò kẹwàá lẹ́sẹ̀. Rìá máa jẹ́ òtẹ́ni tí ká máa jẹ́ òmúlẹ̀ tí ká ìka máa dàrú kú dàrú máa jẹ́ òmúlẹ̀ tí máa jẹ́ òtẹ́ni tí ká Wàsíkọ́lọ́ máa jẹ́ òtẹ́ni tí ká máa jẹ́ òtẹ́ni tí ká ìka máa dàrú kú dàrú máa jẹ́ òtẹ́ni tí wọ́n. Máa jẹ́ òní ká Wàsíù Rìá mi Wàsíù ẹ̀kọ́kọ́ Yétúndé bàbá rí ìyá tù bàbá Amíràtù ní Canada èèyàn tàbí ọlá èèyàn tí lówó lé tọ́jú Gádìyù tọ́jú Chinedu ní kọ́mpútà èèyàn tèmi ní Rìá jẹ́ òtẹ́ni máa jẹ́ òtẹ́ni tí kà máa jẹ́ òtẹ́ni tí wọ́n máa jẹ́ òtẹ́ni tí kà máa jẹ́ òtẹ́ni tí wọ́n àwọn ọmọ dàrú kò dàrú máa jẹ́ òtẹ́ni tí wọ́n. Ó ṣe Rìá ẹ̀jẹ̀ Mr Fuji ìmúrí ẹ̀jẹ̀ mi lọ lámì lẹ́ẹ̀kan lóko èso bàbá Ọpẹ́yẹmí ẹ̀kọ́ rẹ̀ mi lẹ́kùn olórí ọ̀dọ́ fún gbogbo ìbẹ̀jú lẹ́kì àlàyé ní káyé má bójú ẹ̀jẹ̀ kò fẹ́nu ṣe ó ṣàdéhùn ọmọ iṣẹ́ ilé ìyá Olúwa oníṣàìṣẹ́ lórí èèyàn tó ṣàdéhùn ló ti múṣẹ́. Ọmọ ológo rè ẹ̀bọ́ káàdì ṣàṣù ẹ̀bọ́ káàdì. At the same time bí kì í ṣe iye méjì tí bá rí ẹ o
Àlàbí Ọlátúnjí ọ̀rẹ́ mi làlábí gbogbo pápá yìí ti yẹ ṣe bọ́lọ̀ ló bá ẹ ṣe. Túnjí àgbàgbọ́nà tó rí báwọn ní àgbọ̀n wọ̀dẹ̀ tí rí nǹkan kan ọwọ́ ni mọ́ngò gbé ṣe ẹ̀ẹ́dẹ́ òye. Mọ́ngò tó jẹ́ pé kò ì dé nígbà tó bá dé tán àṣẹ jù bá lọ. Ojú kò mọ̀ rúkú orí ẹ ọmọ bá mi bọ̀ gbẹ́gbẹ́ gbọ́dọ̀ nù. Ẹ bá tọ́jú tipẹ́tipẹ́. Ẹ̀ṣá ló yọ lókèrè tí gbogbo lẹ́mí. Ẹ̀ṣá ló yọ tínú gbogbo wá dùn. Chris Babatunde aláṣẹ Block Global Limited. Ẹ̀ṣá ó ṣàkọ́kọ́ ọ̀dọ̀dẹ. Kò fowó rọ lábọ̀ Princess Khalila Kamilatu. Láwùjọ náwó kí lẹ́ṣọ̀ fi yàtọ̀ sí wọn. Múrí ẹ̀ṣọ́ òkú mọ́lá tó wó kọ́ ni. Kò sí ètò ẹ̀ṣọ́ olè náà. Babatunde kọ́lọ́ má jòkó sí láyé. Ojú kò rọ̀gà lọ́dọ̀ tọwọ́ ọ̀gá ló bọ̀ mọ́ ọgbọ́n ọ̀gá lọ́dọ̀. Mo kọrin kí Babatunde yàtọ̀ sólówó. Olówó tó fẹnu ṣé o tó fẹ́ gbà yìí nígboro. Ẹ̀ṣọ́ wẹ̀ òyàn kọ̀ọ̀kan nígboro. Ẹ̀ṣọ́ dúbàrì gbéyàn bá ní lọ́rẹ́. Tó bá jẹ́ bí èèyàn kéèyàn ó máa ṣe. Ẹ̀ṣọ́ pọ́nlọ́run rángẹ́lì tó dá sí inú ìdílé nílé. Olùkọ́kọ́kọ́ kò sóúnjẹ tí ẹ lọ́la ìwọ tó bàbá rẹ̀ jọ. Máṣoríkà lóní mú rí kókọrin kẹ̀ṣọ́ yàtọ̀ sólówó. Olówó tó fẹnu ṣé ò tó fẹ́ gbà yìí nígboro. Ẹ̀ṣọ́ wẹ̀ òyàn kọ̀ọ̀kan nígboro. Ẹ̀ṣọ́ dúbàrì téèyàn bá ní lọ́rẹ́. Tó bá jẹ́ bí èèyàn kéèyàn ó máa ṣe dúpẹ́. Pọ́nlọ́run rángẹ́lì tó dá sí inú ìdílé ní. Ẹnì kọ́kọ́kọ́ kò sóúnjẹ fún ẹ lọ́la ìwọ tó máa sùn mọ́. Èèyàn ti Sẹ́límù lọ́dọ̀ mi. Èèyàn mú rí tọ́lá Àlàbí. Lọ́nà kan bínú orí màá ní ẹ̀gbọ́n pé kò rí mádùn láti rẹ̀ lọ. Lọ́ní pé rí làlábí. Ojú olóńgbò ó kárí ayé tí wọ́n máa Yétúndé yétí forward never backward never. Yétúndé kò máa gbà yìí kò máa gbà yìí. Gbẹ̀mí lọ gbàgbọ́. Orí paradẹ̀ máa ṣe. Sọ̀pá ọ̀tá lẹ́. Ara máa sọ̀pá ọ̀tá òde. Àlàbí bàrẹ̀ múrí tọ́jà tó ń wí. Èmi làlàbí múrí tọ́jà tó ń sọ. Àlàbí bàrẹ̀ Mr. Fuji Àlàbí. Ọ̀ṣì. Wọ́n kàn bínú orí màá ní ẹ̀gbọ́n pé kò rí mádùn. Májò Káyọ̀dé, májò RSS, ẹ̀jẹ̀ tó lùgbàyé, májò wá sí ìjọ lùgbàyé. Lónìí múrí Ria Entertainment ṣáà ní Bọ́ǹkì. Olùgbàyé wá sí ìṣẹ́ ní Bọ́ǹkèsì. Ọkọ Yétúndé bàbá ìyànà. Bàbá Amíràtù tó bẹ̀ nílùú Canada. Small body big engine. Orúkọ lóró Olùgbàyé Wàsíù. Ọlọ́run máa jọ ṣẹ̀ sí ayé. Kọ́lọ́run máa jọ ṣẹ̀ sí ọ̀run. Kọ́lọ́run gbé ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn gbogbo àwọn aṣẹ́bí. Olùgbàyé ló ń sọ. Yésì Olùgbàyé ló ń sọ. Ọmú ní ẹ̀gbá irinṣẹ́ tó dání. Irinṣẹ́ tó ṣaka. Irinṣẹ́ tó ṣaka. Lónìí mú rí Ria Entertainment ṣáà ní Bọ́ǹkì. Olùgbàyé wá sí ìṣẹ́ ní Bọ́ǹkèsì. Ọkọ Yétúndé bàbá ìyànà. Bàbá Amíràtù tó bẹ̀ nílùú Canada. Wòmí orúkọ lọ́rùn Olùgbàyé. Small body big engine. Wàsíù kọ́lọ́ má fi rẹ̀ ṣe ẹ̀sìn ayé. Ṣàbí kọ́lọ́ má fi rẹ̀ ṣe ẹ̀sìn ọ̀run. Ṣàbí kọ́lọ́ gbé ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn aṣẹ́bí. Gbogbo àwọn aṣẹ́bí takọ́tabo. Olùgbàyé ló ń sọ. Olùgbàyé ló ń sọ. Ọmú ní ẹ̀gbá irinṣẹ́ tó dání. Irinṣẹ́ tó ṣaka. Irinṣẹ́ tó ṣaka. Àwọn irinṣẹ́ tó dáa tí ò ṣaka. Àbí irinṣẹ́ pọ̀ tó dáa tí ò ṣaka. Eléyìí dáa ó ti wá ṣaka. Ọ̀nà bí abúlé ẹ̀gbá irinṣẹ́ tó ṣaka. Kẹ́lọ́gbà irinṣẹ́ tó dání. Ria Entertainment ṣáà ní Bọ́ǹkì o. Olùgbàyé wá sí Ṣáà ní Bọ́ǹkèsì. Ọkọ Yétúndé bàbá ìyànà. Bàbá Amíràtù tó
nobody big engine. Orúkọ lọ́rọ̀ olùgbàyè. kọ́lọ́ má fi yẹ ṣe ẹ̀sìn ayé kọ́lọ́ má fi yẹ ṣe ẹ̀sìn ọ̀run Wàsíù kọ́lọ́ gbé ẹlẹ́kẹ̀ àwọn ṣẹbi. Olùgbàyè olùgbàyè lọ sọ. Olùgbàyè olùgbàyè lọ sọ. Lábúlé Ẹ̀gbá irinṣẹ́ tó ṣaka. májò olùgbàyè ẹ̀jẹ̀ Mr. Fuji Muri Wàsíù àní sọ fún ọ pé lọ́lọ́ ń dá ẹ̀ jù wọ́n lọ wọ́n ń bínú sọ́fẹ́ tún ẹ̀dá mi kò yé mi kan wá wí. Olùgbàyè olùgbàyè lọ sọ. Wàsíù ríà ọkọ̀ Yétúndé atúnidàkọ̀ òsì fẹ́ńdọ̀ lọ́hùn bá ti sàlẹ̀ sá o ọkọ̀ Yétúndé bàbá Rihanatu bàbá Míràtú ní Canada o lónìí lọ́lọ́ ń dá ẹ̀ jù wọ́n lọ wọ́n ń bínú sọ́fẹ́ tún ẹ̀dá mi kò yé mi kan wá wí. Májò olùgbàyè Wàsíù ṣàmà wo wọ́n sì yẹ. Ṣé torí kojú wọn lọ ló ń fa wàhálà yẹn. wọ́n jàpọ̀rọ̀ ní kò sórí yẹn wọ́n ń bẹ̀ mọ́ ìyá. ẹ̀ẹ́dẹ̀dàdà ni wọ́n gan jìnnà sí. Olùgbàyè olùgbàyè lọ sọ. Olùgbàyè olùgbàyè lọ sọ. ọ̀gá AY ọ̀jẹ̀ tó jàdá. ọ̀gá Plébọ́mù Ṣúdì ọ̀gá Ayé Sayidi ọ̀gá kan ní. Olùgbàyè Wàsíù ṣẹ̀rí ìmọ́lẹ̀ ní fọ́mọ tó ń bẹ lókùnkùn. ọ̀gá kan ní tó lọ́mọṣẹ́ tó pọ̀ gan. òun ni transformer fọ́mọ tí wọ́n ò ní gan. ọ̀pẹ́là ní fọ́mọ tó jò dẹ̀rù pọ̀. Olùgbàyè olùgbàyè ayé tí màmá olùgbàyè olùgbàyè lọ sọ. ọ̀gá jẹ́jẹ́ bọ́sà. irinṣẹ́ tó dání. Irinṣẹ́ tó ṣaka. ọ̀gá jẹ́jẹ́ bọ́sà ni Májò olùgbàyè èèyàn Mr. Fuji lọ́dọ̀ mi. Ayé tí màmá irinṣẹ́ tó ṣaka. Olùgbàyè Wàsíù Bọ̀ǹkì èèyàn ti Sẹ́límù lọ́dọ̀ mi. Májò Wàsíù ẹ̀jẹ̀ Mr. Fuji Muri lónìí lọ́lẹ́mí Muri Àlàbí lọ́mọ tán tọ́ńtà lọ́mọ Wàsíù àmọ́ tó bá lálùjọ tó fi ṣá òpè tí ó mọ̀jẹ̀ wọ́n sí òpè tí ó mórí wọ́n ti ní ọ̀làrọ̀ gbogbo ọ̀làrọ̀. Olùgbàyè Wàsíù iṣẹ́ ló ṣe kó tó jọ ta. ọkọ̀ Yétúndé Májò lọ Yétúndé ẹ wá wẹ̀ mí ọ̀gá Májò Yétúndé ẹ̀mí ọ̀gá màmá Rihanatu màmá Amiratu ká Yétúndé lélẹ́yìí. Ó pẹ́. Yétúndé lẹ́rí yẹn ẹ̀mí ọ̀gá lẹ́rí yẹn Yétúndé lẹ́rí yẹn aya Ria Wàsíù màmá Rihanatu màmá Amiratu Yétúndé lóní tó bá ṣe bá gbogbo tí wọ́n bá ṣe ara ni. Ọláyé ìṣúọ̀ Olùgbàyè Wàsíù ọláyé iná ìṣúọ̀. Yétúndé ò káre aya Ria Wàsíù aya tó Olùgbàyè mo kíyẹ màmá Rihanna o màmá Yétúndé lóní gbogbo tí wọ́n bá ṣe ara ni nílé Wàsíù ara ni ìwọ lára aya tó dúró tó ọkọ ni ó ní láti jèrè ọkọ. Yétúndé mo kíyẹ mo sì tuntun ẹ kí aya Ria Wàsíù Yétúndé lẹ́rí yẹ màmá mi rá Olùgbàyè bóyá Yétúndé bèbí o máa pretty Yétúndé bèbí o máa pretty aya Ria o máa fáyín o máa fáyín màmá Amira o máa pretty màmá Rihanna o máa fáyín o máa fáyín. Wàsíù ló sọ wípé kò sí bí ìlú ṣe lè tóbi apá òrò wá ká. ayé tí máa bọ̀ wá. Ria ló ní kò sí bí ìlú ṣe lè tóbi apá òrò. Yétúndé ló ní obìnrin tóbi ní àpáta ọkùnrin afọ aṣá máa fọ ni a máa fọ ni Wàsíù ní iṣẹ́ ni obìnrin tóbi ní àpáta ọkùnrin afọ lójoojúmọ́ ni ọ̀sán tòru a máa fọ bẹ́ẹ̀ ọkùnrin wúwo bí igi ìrókò obìnrin àgbẹ̀jọ́ lóbìnrin
ọkùnrin wúwo bí igi ìrókò jẹ́jẹ́ lóbìnrin àgbè. Yẹ́túndé lẹ́gbẹ̀lẹ́lẹ̀ yìí ìbọ̀ rẹ tìyẹ òní bọ̀jẹ̀ látijọ́ títí ìwé òṣèré ẹlẹ́ẹ̀lẹ́ ìyá gbogbo eré ló fi tọkọ lọ́rùn tó wá sí ọkọ̀ gbòkèrè lọ́yà wọ́n jọ ká tó síbẹ̀ fún àwọn ni. Pàjẹ́ olùgbàyè alájíwá sí yóò ṣe. Èèyàn mú rí tọ́dà lónìí àdúgbò fọlọ́hún. Lọ́ní gbogbo ẹranko ló mẹ́kún gbogbo ẹranko ló. Iye mọ̀jà yé iye mọ̀jà gbà. Iye mọ̀jà gbà ló ń ta gómìnà fún iye mọ̀jà yé. Gbogbo ẹranko ló mẹ́kún gbogbo ẹranko ló mẹ́kún. Ẹranko mélòó lẹ́kún mọ̀ lẹ́kún mọ̀ nínú yìí. Àwọn ẹranko ló mẹ́kún gbogbo ẹranko ló mẹ́kún gbogbo ẹranko ló mẹ́kún. Mo rí gbogbo ẹranko ló mẹ́kún gbogbo ẹranko ló mẹ́kún. Ẹranko mélòó lẹ́kún mọ̀ nínú igbó. Àwọn ẹranko ló mẹ́kún. Sórí àwọn ẹranko tó mẹ́kún wọn kì í fojú dẹ́kun. Àmì gbogbo ẹranko tó mẹ́kún wọn kì í fojú dẹ́kun. Torí tí wọ́n bá ti kú rẹ́kùn ṣe ni wọ́n pa lọ́lọ́ gbogbo wọn àyà dànù torí wípé wọ́n mẹ́kún. Gbogbo ẹranko ló mẹ́kún gbogbo ẹranko wà láyì gbogbo ẹranko ló mẹ́kún gbogbo ẹranko ló mẹ́kún. Ẹranko mélòó lẹ́kún mọ̀ nínú igbó. Àwọn ẹranko ló mẹ́kún. Wọ́n ní gbogbo ẹranko tó mẹ́kún wọn kì í fojú dẹ́kun. Ọmọ bá ló jẹ́. Àwọn ẹranko tó mẹ́kún wọn kì í fojú dẹ́kun torí tí wọ́n bá ti dúró ẹkùn ṣe ni wọ́n yà lùgbò ṣe ni wọ́n pa lọ́lọ́ torí wípé wọ́n mẹ́kún. Gbogbo ẹranko ló mẹ́kún gbogbo ẹranko ló mẹ́kún. Wàláì gbogbo ẹranko ló mẹ́kún gbogbo ẹranko ló mẹ́kún. Ẹranko mélòó lẹ́kún mọ̀ wá sí àwọn ẹranko ló mẹ́kún. Lóní mú rí o ọ̀run làlà fọ́mọ tó jẹ sódà Àbújá ò sí fún òkú lẹ́lẹ́jà ẹ̀ta ẹ̀dọ̀ ká bá sọ̀bọ̀ nìyẹn kò bá kú. Àjẹ́ ẹ̀kọ́ nìyẹn lógun ejò nílé ní nígbà tọ́mọ dẹ́dẹ́ tó ló fẹ́ mẹ́kùn lóyún. Bàbá ẹ̀ tó ti ẹ̀lẹ́fẹ́ gan kò ní gbàdúrà kó pàdé ẹkùn ìdìbò. Múrí òkú lẹ́lẹ́jà ẹ̀ta ọ̀run làlà fọ́mọ tó jẹ sódà Àbújá ò sí fún ẹni ọ̀ká bá sàn tó nìyẹn ò bá kú. Àjẹ́ ẹ̀kọ́ nìyẹn lógun ejò nílé ní nígbà tọ́mọ dẹ́dẹ́ tó ló fẹ́ mẹ́kùn lóyẹ. Bàbá ẹ̀ tó ti ẹ̀lẹ́gbẹ́ gan kò ní gbàdúrà kó pàdé ẹkùn ìdìbò. Ẹ ṣàtìrí ẹ ti rí pé ní gbogbo fásitì nù múrí lágbólé fújì ṣe tútù olùfimara bá ń bí tí kò mọ́ lùbọ́ èmi Mr. Fuji ò béèrè àníyàn lọ bí ò ṣẹyàn ẹnì kọ̀ọ̀kan ò ṣe àṣàrà wa mọ́. Ẹ ṣàtìrí ṣe bẹ́ẹ̀ ti rí múrí pé ní gbogbo fásitì nù lágbólé fújì ṣe tútù olùfimara bá ń bí tí kò mọ́ lùbọ́ èmi Mr. Fuji ò béèrè àníyàn lọ bí ò ṣẹyàn ẹnì kọ̀ọ̀kan ò ṣe bímọ. Méjì bolo bàún bolo gbogbo kíní bolo méjì bolo. Múrítọ́dà a ò ṣẹ́ra wa mọ́ àjọgbára wa ṣeré ni kò sọ́lọ̀ tẹ̀ nínú gbogbo wa láti òkè délẹ̀ látọ̀rí Wàsíù Àyìndé Santiago aláṣẹ Santiago rèé ó ti wọlé aláṣẹ Santiago lodge báwọlẹ aláṣẹ Santiago báwọlẹ adúgbò fọlọ́hún Santiago aláṣẹ Santiago gángan Santiago lọ ibẹ̀ láwà yìí aláṣẹ Santiago lodge láti gbé ń ṣeré ẹ̀jẹ̀ta alájì ìmúrí ibẹ̀ láwà yìí láti gbé ń ṣe. Aláṣẹ Santiago lọ ìmùlẹ̀ olùgbàyè ìmùlẹ̀ Wàsíù mi olùgbàyè Bàjẹ́ Santiago ọkọ princess Adétún èèyàn múrí tọ́dà sa
Santiago ló ń ná Santiago ló ń ná Santiago ló ń ná ọkọ̀ bí ọdún láti rẹ̀ lọ. lóní pẹ̀lú làlábí. Ojúorógbó Ọlájí Wàsíù ti wọ ní olùgbọ́ ọ̀gá ọwọ́ mi lókè ṣe kó wọlé. Santiago lóní pẹ̀lú làgbàgbẹ́. múrí bàrà dẹ̀ máa ń ṣe Santiago sọ̀pá ọ̀tá lé. ara máa ń ṣe pa ọ̀tá òde Santiago. wọ́n ní Alábí bàrẹ̀ múrí tọ́nà tó ń wí. èmi làlọ́bí múrí tọ́nà tó ń sọ. Alábí bàrẹ̀ Mr. Fuji àsìkò yìí. ọ̀ṣì wọn kò bínú orí màá ní ẹ̀gọ́ pé kò yí. Santiago aláṣẹ Santiago ló Santiago ló Santiago ló ná. àwọn tó lùgbàyè òṣè mo dúpẹ́ òṣè èèyàn ti sẹ́ ní mú lónìí ó yá mo tún ti gbé ṣèmi dé. Olùgbàyè lọ́wọ́ bọ́bí tó ọmọ ọmọ gánà bàbá ò ó dé. bàbá mo tún ti gbé ṣèmi dé o báwo bí mo ṣe ń kọrin mi bí mo ṣe ń pèdè mi bí mo ṣe ń rọ̀jò ọ̀rọ̀ mi kíké olókùrú kò jọ tẹ̀yẹ kẹ́yẹ mi gbọ́ adé orí yọ̀ kò yẹ rí yẹyẹ kẹ́yẹ. bàbá tàná òjò tèmi òjò tàná ọ̀bà ló ń fiṣẹ́ yín bàbá wa pè ní akọni àfidà lálẹ́ o gbogbo ọba tẹ́ bá pè rí mi wọ́n máa pè dé. Alábí Súrì gbogbo ọba tẹ́ bá pè rí mi wọ́n máa pè dé. Olùgbàyè ẹrù tókè sílẹ̀. Wàsíù gbogbo ọba tó bá ń sanwó mi wọ́n máa sọ̀rọ̀ tó bá tuntun gbogbo ọba tó bá ń pè rí mi wọ́n máa pè dé. Olùgbàyè àmì gbogbo ọba tó bá ń pè rí mi wọ́n máa. Ọlọ́ṣẹ̀ríà gbogbo ọba tó bá ń pè rí mi wọ́n máa. máa pè dé $. àṣàwọ̀ sí i bí ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan lápẹ́lẹ́ fújì ní sọyìn ìrẹ́pọ̀ láàrin gbogbo wa ẹ̀ṣà àti rí orí látòkè tó fi délẹ̀ ní friendship ló bẹ láàrin wa látòrí wa sí ìhùwà èdè bàbá olóyè tuntun alájọ ọsán ìdè àkú oríire tuntun olórí ọmọ ọba gbogbo Ìjẹ̀bú Òde olóyè tí mo ní Paulẹ̀ òṣùpábìnrin tó ń kọ fújì àkọlà àfọmọ olórin òṣùpábìnrin àkọṣe oríire àkọlókìkí oṣù olórí ọmọ bá o Aláàjì Wàsíù Àyìndé àkú oríire tuntun olórí ọmọ bá kílẹ̀ Ìjẹ̀bú Òde lọ́ní mú rí lórí ló bá ń ṣe orí ló bá ń ṣe orí ló bá ń ṣe Wàsíù mi Àyìndé àní lórí ló bá ń ṣe orí ló bá ń ṣe orí ló bá ń ṣe Wàsíù mi Àyìndé mímọ wọn ṣe tiẹ̀ kọ́ wo ayé rí ipò dáńgájíá bóyá lóye bóyá dẹ̀yẹ ẹ̀ Àyìndé gbogbo ọmọlú lórí ipò dátà o bóyá lóye bóyá dẹ̀yẹ ẹ̀ gbogbo wọn fi inú kọnú wọn ní wọn ṣàlóye yíyẹ Àyìndé gbogbo wọn forí kọrí wọn ní wọn ṣàlóye tọ́ sí Àyìndé o lólórí ọmọ ọba Akilẹ̀ Ìjẹ̀bú Òde Àyìndé o lólórí ọmọ ọba Akilẹ̀ Ìjẹ̀bú Òde Àyìndé Wàsíù yes máa jọba bó lóye tuntun Àyìndé Adé ọmọ Bọ́lá hàn ó ti ń joyè tí ìgbẹ́ ó jolú ọmọ fún gbogbo Èkó ó jẹ́ máyégún fún gbogbo Yorùbá ó tún jọba fújì láàrin àwọn akọrin ṣẹ́rí oorun ló ń pọ̀rin oyè wáyé Adékòróyè orúkọ ló ra Àyìndé olórí ọmọ ọba fún gbogbo Ìjẹ̀bú Òde. Ìwò pápá ó dìbò tán. mo kọrin kí Àyìndé Adé ọmọ Bọ́lá hàn ó ti ń joyè tí ìgbẹ́ ó jolú ọmọ fún gbogbo Èkó ó tún jẹ́ máyégún fún gbogbo Yorùbá ó tún jọba fújì láàrin àwọn akọrin tẹni pàtọrùn ló ti bó oyè wáyé
Adégoróyè orúkọ ló ra ìdè olórí ọmọ ọba fún gbogbo Ìjẹ̀bú Òde. Ìwọ gbàgbà ó ní ìwọ náà. Mo kọrin Àyìndé Adé ọmọ Bọ́lá hàn ó ti ń joyè tí ìgbà ó jòló ọmọ fún gbogbo Èkó ó tún jẹ máyégún fún gbogbo Yorùbá ó bá tún jọba fújì láàrin àwọn ọkọrin ṣẹ́ni pátọ̀run ló ti mú owó wáyé Adégoróyè orúkọ ló ra olórí ọmọ ọba fún gbogbo Akilẹ̀ fún gbogbo Ìjẹ̀bú Òde ni. Ìpàdé nínú rẹ́kọ̀dù tún gbọ́ lọ́nà ìyẹ́sì mo parí ẹ̀ síbẹ̀ ó ń bẹ níbẹ̀ mo kàn fún yíṣókí ní at the same time mo tún kọ orin kí Òṣùpá Sáyídì ọba orin ni kí n fi gan pé kejì o tó jẹ́ tó bá kọrin bí ẹni jẹ ẹ̀kọ́ ni tó bá pẹ́ẹ́dẹ̀ èmi tí mo jáwé oko mo tún máa kàn sára sí ipò pé ètò ìjọba. Ìṣáná onílù kí ló pé o ṣe wọ́n fẹ́ ńlá ẹni bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kórí wọ̀jọ. Mo fi tọrọ ọrùn ẹ̀pà. ẹ̀mí gígùn pẹ̀lú àlàáfíà mo tọrọ fákórédé Òṣùpá Sáyídì ọlá ẹ̀ tó lọ sókè àtúmọ̀ gòkè sí òkìkí ẹ̀ tó ń kàn àtúmọ̀ kàn sí ni Òṣùpá tó bára jò wáyù lọ wáyù bọ̀ gbogbo rẹ̀ tó bẹ́ẹ̀ lájò ló máa bá ẹ̀ tàjò dé o. Ìṣáná onílù kí ló pé o ṣe wọ́n fẹ́ ńlá ẹni bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kórí wọ̀jọ kù wọ́n tó rún ẹ̀pà. Ẹ̀mí gígùn pẹ̀lú àlàáfíà mo tọrọ fákórédé Òṣùpá Sáyídì ọlá ẹ̀ tó lọ sókè àtúmọ̀ àbí òkìkí ẹ̀ tó ń kàn àtúmọ̀ bọ̀ Òṣùpá tó bára jò wáyù lọ wáyù bọ̀ gbogbo rẹ̀ tó bẹ́ẹ̀ lájò lọ máa bá ẹ̀ tàjò dé o. Láti ibẹ̀ lọ ìyá sọ fún wọn pé ó yá mama lace mama pẹ́. Kọ́mpútà òkè ló ń rè ọmọ. Mo ní mama lace mama pẹ́ mama lace mama pẹ́ o orin múrí ti wá ní pẹ́ orin wọn ti wá ní pẹ́ kò sí bojí ojí mi mọ́ kò sí bojí ojí mi mọ́ tí ọwọ́ mi níbẹ̀ ni mama lace mama pẹ́ má fọwọ́ àbúṣàbú lálejò mama lace mẹ́mẹ́mẹ́ orí lórí wa dùn gbọ́ ìlú wa dùn jò bóyá iṣẹ́ ń lọ òun nínú tún tẹ́lẹ̀ àgbàsílẹ̀ fún ṣàdìmọ́ àyùmórí nínú wọn ní fújì tọ̀bọ̀ lọ́wọ́ gbà fún lọ́wọ́ títí wà láyé sábà ìmórí tọ́ta òkèrè. Olùbọ̀yè kó má gbọ́ yìí ojoojúmọ́ ló máa ń ṣe pàpàǹbarì. Pàpàǹbarì Wàsíù kọ́ máa wo ti bọ́dì yẹ kọ́ máa wo ti station yìí ọjọ́ ń bẹ lórí bọ́mọ ṣe ń bẹ lórí bíi ti kàlẹ́ndà aláfọwọ́yí Torí wípé kíkéré lábẹ́rẹ́ kí ṣe mí Àkànní ẹ̀fọ́ pàmàlú láì mú ọ̀bẹ dání ìkòkò oníyàdá kó tó fẹ́ gùn Tàfíkì ó jura wọn lọ sánmọ́. àti ilẹ̀ ní. Ayé tí màmá kó má gbọ́ yìí ayé tí ó máa ń ṣe pàpàǹbarì. Májọ Àkànní májọ Tàfíkì ní Àkànní ọmọ Mádégún ẹ̀gbọ́n jẹ nílùú ilẹ̀ Amẹ́ríkà májọ Tàfíkì ọmọ bàbá mi ni ọmọ bàbá mi ọmọ bàbá mi. Ọmọ tó ní tó balẹ̀ gidigidi ọmọ tó ní. Májọ Àkànní Tàfíkì àwọn náà wọ́n máa dún máìkì láyé gbà yẹn láyé competition láyé bàbá làkẹ́ àwọn náà wọ́n dún máìkì díẹ̀ owó rẹ̀ kí máìkì wọ́n jẹ́ wọn lọ́wọ́ wọ́n yà jílọ̀ fún múrí tó dà ìwọ lọ lọ́rùn májọ Tàfíkì ní Àkànní ọmọ bàbá mi ní Àkànní ó náà bẹ̀rẹ̀ nígbà náà ṣùgbọ́n adúgbò fọlọ́wọ́ bá àjọ̀rọ̀pẹ̀dá adúgbò fọlọ́wọ́ bá mo rí lọ́tún lọ́sìn dúpẹ́ àwùtẹ́lẹ̀ ewu adúgbò fọlọ́wọ́ bá torí rere lọ́tún lọ́sìn yorùbá ni kò ní ìbànújẹ́ alájò Tàfíkì Àkànní ẹ̀jẹ̀ Mr Fuji lọ́nà kan bínú orí máa ní ẹ̀gbọ́n pé olùgbàyè sọ pé
ọ̀bọ̀ ọlọ́run dákun jọ̀wọ́. wẹsẹ̀ wọ́n lò jù wọ́n lọ jù. wẹsẹ̀ ó ṣòro Wàsíù lọ́bọ̀ ọlọ́run dákun jọ̀wọ́ jọ̀wọ́ má ṣe jẹ́ kí tèmi ó gbé sọ́bẹ̀ níbi iṣẹ́ tí mo ń ṣe wò mí gbogbo ọ̀nà tí mo bá ń gbé gbà mú rí kó máa bọ́ sí fún mi ni. Yàrọ́bì ọ̀bọ̀ ọlọ́run dákun jọ̀wọ́ jọ̀wọ́ má ṣe jẹ́ kí tèmi ó gbé. Wàsíù níbi iṣẹ́ tí mo ń ṣe Chinedu gbogbo ọ̀nà tí mo bá ń gbé gbà ọlọ́run ọba kó máa bọ́ sí fún mi. olùgbàyè ó ṣòro kọlù. Authority àwọn ẹgbẹ́ ẹni RRS lónìí mú rí torí ṣọwọ́ mi lè mí gbójú. olùgbàyè ó ṣòro kọlù. bí ṣọwọ́ mi lè mí gbójú lé Wàsíù bí ṣọwọ́ mi lè mí jẹ látẹ̀lẹ́wọ́ ẹni kìtàn ní jẹ ẹni ò mọ bí ẹgbẹ́ ti là ìyẹn lá máa sáré kiri láì mọ̀ pé kádàrá kálukú ló máa gbé kálukú wá débi tí kálukú lọ. ọyẹ tí mama ọ̀bọ̀ lọ́hùn dákun jọ̀wọ́ jọ̀wọ́ má ṣe jẹ́ kí tèmi ó gbé ríà níbi iṣẹ́ tí mo ń ṣe tèmi gbogbo ọ̀nà tí mo bá ń gbé gbà láyé kó máa bọ́ sí fún mi ni. ọ̀rẹ́ torí pẹ́pẹ́ kọ́ lé ìwọ̀gàn fẹ́ kọ́ ẹ máa sáré àṣàpàjùdé ẹgbẹ́ ra mọ́tò ìwọ̀gàn fẹ́ ra o máa lọ sáré àṣàpàjùdé ọ̀tọ̀ lórí ìṣàdí kálukú máa rìnrìn àjò ilé ayé wa ọ̀bọ̀ lọ́hùn dákun jọ̀wọ́ má ṣe jẹ́ kí tèmi ó gbé orí níbi iṣẹ́ tí mo ń ṣe gbogbo ọ̀nà tí mo bá ń gbé gbà kó máa bọ́ sí fún mi ni. Yétúndé lóní ó yá pàkúté 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 tẹ̀dẹ̀ fún àparò àgìnìtì ló mú àgìnìtì ló mú. pàkúté 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 tẹ̀dẹ̀ fún àparò àgìnìtì ló mú àgìnìtì ló mú. Yétúndé aya Wàsíù Ríyá ńkọ́ súnmọ́tà rẹ̀ tọ́ Ríyá ọkọ Yétúndé lóní pàkúté tẹ̀dẹ̀ fún àparò àgìnìtì ló mú àgìnìtì ló mú. ó yá pàkúté tẹ̀dẹ̀ fún àparò àgìnìtì ló mú àgìnìtì ló mú. Yétúndé kò ṣeré bìsẹ́ńṣẹ́ iṣẹ́ la fi ń járe ìṣe àfikà tẹ̀ pa mọ́ṣẹ́ kì í ṣe má tẹ̀ pa mọ́ ni. pàkúté tẹ̀dẹ̀ fún àparò àgìnìtì ló mú àgìnìtì ló mú. Yétúndé aláṣẹ lẹ́sbọ̀n Riastof aláṣẹ Riastof Pàjọ Yétúndé aláṣẹ Riastof mo kí Yétúndé aya Ríyá ńkọ́ Yétúndé aya Ríyá Wàsíù ọkọ Yétúndé Riastof Pàjọ Yétúndé lóní pàkúté tẹ̀dẹ̀ fún àparò àgìnìtì ló mú àgìnìtì ló mú. pàkúté tẹ̀dẹ̀ fún àparò àgìnìtì ló mú àgìnìtì ló mú. lórí bìṣẹ́ńṣẹ́ iṣẹ́ la fi ń járe ìṣe àfikà tẹ̀ pa mọ́ṣẹ́ kì í ṣe má tẹ̀ pa mọ́ ni. pàkúté tẹ̀dẹ̀ fún àparò àgìnìtì ló mú àgìnìtì ló mú.
torí kò ṣeré kò ṣeré kò ṣeré nídìí iṣẹ́ òòjọ́ ẹni àfi ká tẹ̀ pa mọ́ṣẹ́ kì í ṣe má tẹ̀ pa mọ́ ni. Pàkúté 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 tẹ̀lé fún àparò àgìrì tí ló mú àgìrì tí ló mú. Ọlọ́run kò fẹ́ràn Ọlọ́run kò fẹ́ràn kó fàtọ́jọ́ oṣù gbọ́rọ́ tó wá gbàyé kọ̀ọ̀kan. Pàkúté 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 tẹ̀lé fún àparò àgìrì tí ló mú àgìrì tí ló mú. Mama Rihanna Yetunde Mama Rihanna Amira Mama Rihanna aya Rihanna sí omi Yetunde mo kí ẹ mo sì. Pàkúté tẹ̀lé fún àparò àgìrì tí ló mú àgìrì tí ló mú. Yetunde o Mama Rihanna Mama Amira aya Wasiu Riya instrumental Riya entertainment majo wasi lóní kò ṣeré níbi iṣẹ́ òòjọ́ ẹni àfi ká tẹ̀ pa mọ́ṣẹ́ kì í ṣe má tẹ̀ pa mọ́ ni. Pàkúté tẹ̀lé fún àparò àgìrì tí ló mú